Allahu Akbar ẹ kú ojúmọ́ ní ọ̀dẹ̀dẹ̀ yìí ṣe dáadáa lẹ jí ẹ mọ́ jíire lòpó lé o bó bá wẹ̀ mọ́ kó jíire kìnìún jíire níjù bó bá wù kó jíire mo ní bí Alhaja Abeni aya Sanda bá ti jíire àbùṣe bùṣe. Ìyá Síkírù ṣé bí ìṣẹ́ kì í dédé ṣẹ́ mo láwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn náà gbá mi láago. Ìyá Queen, ìyá Moise, ìyá Ọpẹ́ àti ìyá Ṣùbòmí náà ní ọ̀nkù ẹ̀dí gbéra ńlẹ̀ ó dìde òní lọ́jọ́ bí ènìyàn pàtàkì. Alhaja OLASUNKANMI Abeni aya Sanda ó lé ọdún kan lórí òkè pẹ̀. Ìyá Àpínkẹ́ aya Abdulganiu mo ní o tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó máa gbóhùn ẹnu mi mo bá ọ fi bàfẹ́lẹ́dùmarè ọba tó tún fún ọ láǹfààní láti rọ́dún èyí. Aláwù àwa ò mà lè dúpẹ́ tán nítorí ọpẹ́ wa ò lóǹkà. Alhaja mo ní ẹ kú ọdún èní àṣeyí ṣàmọ́dún ọdún ayọ̀ lẹ́ṣì máa ṣe lágbára elédùà. Nítorí Àbẹ̀ní mo ní ẹ gbọ́ lọ́n tóbi. Allahu Akbar. Àwọn ọ̀rẹ́ rẹ ni wọ́n ní bá wọn kì ọ́ délé baba tó bí ọlọ́mọ gangan mo ló yá ẹ̀sìn mi kárè lọ́rin. OLASUNKANMI ò ṣe bí Ìlọrin ilé baba tó bí ọlọ́mọ Ìlọrin Àfọ̀njá ẹnu dùn juyọ̀ ìlú tó jìnnà síná tó súnmọ́ àlùjànnà bí àrẹ́ṣẹ̀pá ìlú tó tóbi tó bá yẹn tí ò léegun rárá ẹṣin léegun ilé baba tó bí ọlọ́mọ ẹ nílùú lágbùkéwù ni wọ́n ń ké nílé baba tó bí ọlọ́mọ ọmọ akéwù gbẹrú ọmọ àṣàdúrà gbọ́rẹ́ ẹ̀yin lọ́ọ́ máa jí fi kálàmù dá wọn lẹ́kùn àríṣe kánndúkándú ọkọ̀ ẹ̀dí akéwì ló lóhùn tó dùn. Ìyá Àdìsá ò ìwọ lọmọ òpó múlẹ́rọ́ mọ́jà lẹ́kàn ọmọ òpó róṣọ òpó gbàjá ọmọ òpó kan dúdú lábẹ́ aṣọ ọmọ ẹjẹ́ kájà kárọ̀yọ́ kámẹ́ni ó bọ́ bá tán ìwọ lọmọ adìyẹ yógún ó pogún wọn ládìyẹ ò pamọ́rẹ́ wọn gbádìyẹ tà wọ́n ra pẹ́pẹ́yẹ yé ọgbọ̀n ó pọgbọ̀n òpó sọ pé pẹ́pẹ́yẹ ò pamọ́rẹ́ bàbá yín gbé pẹ́pẹ́yẹ tà ó ra awóyé méjì ó pàkan ṣoṣo wọ́n gbáwó tà wọ́n lọ rèé rọyún wọ́n rọyún lẹ́rú tán wọ́n ní kọ́yún òroko ọyún lòun òroko wọ́n ní kọ́yún òrodò ọyún lòun òrodò ọ̀rọ̀ ní bàbá yín sọ sí ọyún lọ́jọ́ sí ló bá bínú ṣubú lulẹ̀ sáàrin omi. Àbẹ̀ní ò ọmọ òpó múlẹ́rọ́ mọ́jà lẹ́kàn ìwọ lọmọ òpó ògbọ́ràn wọ́n kọjú ẹ̀ síná iná ògbọ́ràn wọ́n kọjú ẹ̀ sómi omi ògbọ́ràn wọ́n fi pọtí tó burú ọtí tó burú ògbọ́ràn wọ́n fi fọ́mọ tó le ọmọ tó le ògbọ́ràn wọ́n kọjú ẹ̀ sógun ṣèbógun náà ní baba yín Àfọ̀njá lọ níjọ́sí tí ò padà wálé mọ́ Ìlọrin Àfọ̀njá ẹnu dùjúyọ̀. Ǹjẹ́ ẹ mọ̀ pé bí ò bá sí tòpó oríṣiríṣi ìdí là bá rí bọ́mọ ẹlòmíràn bá bọ́sọ sílẹ̀ wọ́n á jọbọ ọmọ ẹlòmíràn á bọ́sọ sílẹ̀ wọ́n á jọmọ̀dì òpó múlẹ́rẹ́ bọ́sọ tiẹ̀ sílẹ̀ lórí jàrámi níwájú ọba lórí bí ọmọ tuntun ẹ̀yin lọ́mọ aṣọ lè dìdí èèyàn. jẹ́ ń wá fẹsẹ̀ kan yà sílé ọkọ rẹ̀ Abdulganiu àwọn lọmọ Kòròdú ọ̀gá ọmọ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ọmọ aṣàlẹ̀ jẹ́jẹ́ bí ẹni òróbìnrin rí bí ogún bí ọgbọ̀n aya ń bẹ nílé bàbá wọn kìtìkìtì òun lọmọ aké nínú igbó kẹrù ó bẹ̀rù ọ̀nà. Alhaja o ó yá tẹ́wọ́ àdúrà kó máa ṣàmì àdúrà orógbó ló ní ogbó wàá dàgbà wàá dògbó obì àbíkú àṣẹ ìrí ikú ọmọ àbí dànù ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráwùsá bíbọ́ ọdọọdún là ń róbì lọ́dún tó ń bọ̀ a ò ní wá ọtí ilé ayé rẹ ò ní polúkúmuṣu àrídùnnú rẹ ò ní dìbànújẹ́ ò ní fojú sunkún ọmọ ò ní fojú sunkún ọkọ. Ìyá Queen, ìyá Moise, ìyá Ọpẹ́ àti ìyá Ṣùbòmí ní pé igba ọdún 1 second ní lágbára Elédùmarè ọba. Èmi ọ̀pọ̀ ẹ̀dí akéwì náà wá ní pé bó ṣe sọdún èyí ó ṣẹ̀mí àṣeyṣe tó ṣe. Ó fún mi lẹ́sẹ̀ mo ń fẹ́nu jẹun olórí ẹ̀bùn lọ́pọlọ tó jẹ́ transformer fún gbogbo ara ẹ̀ ojú pẹ́fà làwọ̀ sátì ó ṣàlámù dùn